mo kí gbogbo ọmọ kóòtù òjìrè jákèjádò àgbáláyé, mo kí gbogbo wa wípé àkùdédé àsìkò yìí o, ẹ̀yin ọmọ aládé Oòduà àgbèwà kò ní bí ọ̀dàlẹ̀. ẹ̀yin ènìyàn mi, mo kí yín káàbọ̀ sí abala ètò wa ní ètò yín ní ẹgbà yẹ̀wò ẹ bá wa dá sí. Orí ètò ta ti máa mú àwọn fídíò wá lọ́lọ́kanòjọ̀kan láti máa pe àkíyèsí sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nílé àti lókè òkun, ní pàtàkì ní ilẹ̀ kóòtù òjìrè wa. ẹ̀yin ènìyàn wa, fídíò ilé ìtàmú wa ní òwúrọ̀ yìí fún yín wípé kẹtù wò bó tún ṣe ń lọ ní ilẹ̀ kóòtù òjìrè wa. ẹ̀yin èèyàn mi, fídíò èyí báyọ̀ lọ́kàn jẹ́, ó gbomi lójú ẹni púpọ̀. Ní àná òde yìí ni adédé gbọ́ wípé ọ̀dọ́mọkùnrin léńje kan tí ó jẹ́ gbajúgbajà olórin, ó fò ṣánlẹ̀, ó kú lójijì. Ìròyìn yìí ó gba orí ayélujára kan tó jẹ́ wípé ó gba àwọn celebrity wa ni wọ́n ti ń jáde lẹ́yọ kọ̀ọ̀kan tí wọ́n ti ń sọ̀rọ̀ pé kí ló dé tó fi wá jẹ́ wípé ikú ọ̀dọ́kọ̀pọ̀ yamùrá ní àkókò tí a wà yìí. ẹ̀yin ènìyàn mi, inú ìròyìn yìí òun láwa ó tí ọ̀dọ́mọkùnrin kan ti jáde, gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ náà ní fáwọn tó bá mọ̀ ọ́, ó jáde síta ó tú àṣírí ikú tó pa Destiny Boy o. ẹ̀yin èèyàn mi, ó tó di pé mo sọ nǹkan tí arákùnrin yìí sọ fún àǹfààní ẹ̀yin tẹ́ bá ń wò pé ta ni Destiny Boy. Destiny Boy jẹ́ gbajúgbajà olórin ní ilẹ̀ káàró òjìrè wa ń bẹ̀ yẹn. ó jẹ́ ọ̀dọ́mọdé léjeléje tó jẹ́ wípé akọrin ni, olórin hip hop. ó ti bá Davido wọn àti Davido wọ́n ti jọ ṣe fídíò rí tán ti jọ ṣe tí wọ́n àtàwọn celebrity míì tó tún lókọ nílẹ̀ kóòtù òjìrè wa. arákùnrin ti bá wọn lò gbà. ẹ̀yin èèyàn mi, ṣàdédé ládédé gbọ́ lánàá pé arákùnrin yìí ó fò ṣánlẹ̀, ó kú lójijì. tá a bá wo ọjọ́ orí arákùnrin yìí, agbára káká ni arákùnrin yìí fi lè pé 27, mi rò pé ó ti lè wọ 28 years ní arákùnrin tá à ń sọ yìí. kẹba lè mọ̀ bí ó ṣe kéré tó. ó ti bímọ, bẹ́ẹ̀ ló dẹ̀ ti níyàwó. ẹ̀yin èèyàn mi, gẹ́gẹ́ mo ṣe ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan, ṣàdédé ibi tí àwọn ènìyàn ti ń ronú pé kí ló pa arákùnrin yìí. a rí nínú mọ́tò wípé wọ́n ló bí nǹkan kan jáde lẹ́nu nígbà tí ó fi tó ń pọ̀ kàkà láti kú, wípé ó pọ̀ àwọn nǹkan jáde lẹ́nu. àwọn kan sọ wípé ṣe ló wọ́n fún ní poison jẹ, ṣùgbọ́n arákùnrin yìí jáde ó ní oògùn owó ni arákùnrin yìí ṣe. kódà ó tún dárúkọ ẹni tí ó ṣẹ́ oṣó yìí, tó ṣẹ́ oṣó gbígbóná yìí tó ṣẹ́ fún. ó ní Ifáyẹmí, ó ní ó gbé oṣólẹ̀ tó jẹ́ oṣó gbígbóná tó gbélé ọwọ́ arákùnrin yìí. arákùnrin yìí tún tẹ̀síwájú, ó sọ àwọn ọ̀rọ̀ wípé gbogbo àwọn celebrity wa tẹ̀ ń wò yẹn, èyí tó fi dàbí pé ikú wọn ó dàbí kó yá púpọ̀ lásìkò yìí ni pé gbogbo àwọn kan tí wọ́n ti ojú bọ̀, ó ní ikú ṣe ń pa wọ́n. tẹ́ ẹ̀ bá gbàgbé lẹ́nu ọjọ́ bíi méjì yìí, àwọn celebrity méjì kan tó lókìmí wọ́n mà kú. wọ́n kú, àwọn bíi ìkan nínú wọn eléré orí ìtàgé ni, ìkan nínú wọn akọrin ẹ̀mí. ṣáwọn yẹn tiẹ̀ tó dàgbà díẹ̀, òun wá sí ti ọmọ tí ò tí ì wọ 27 sí 28. ẹ̀yin èèyàn mi, tí ò tí ì pín 30 rárá. ẹ̀yin ọmọ kóòtù òjìrè, arákùnrin yìí tẹ̀síwájú wípé púpọ̀ nínú wọn accident náà fi ń gbẹ̀mí wọn púpọ̀ jù. ẹ má gbàgbé tarákùnrin kan náà tó jẹ́ content creator lórí Facebook, tóun náà l'accident pẹ̀lú mọ́tò tọ́tẹ̀ ló tiẹ̀ gbà yẹn ní láwọn èèyàn tó di pé ó lọ. ẹ̀yin ènìyàn mi, ọ̀rọ̀ pọ̀ nínú ọ̀rọ̀ tí arákùnrin yìí sọ àtàwọn fídíò bíi méjì kan lára àwọn tó tún sọ tó confirm rẹ̀ pé oògùn owó òun ló ṣekú pa arákùnrin yìí. ẹ̀yin èèyàn mi, ẹ jájọ gbóhùn lẹ́nu àwọn ènìyàn wọ̀nyí. gẹ́gẹ́ bẹ́ẹ̀ yìí náà ṣe mọ̀ pé abala tá a wà yìí òun ni abala ẹ bá wa gbà yí yẹ̀wò, kẹ́yìn náà dá sí i. ẹ bá wa wò ó, kẹ́yìn náà wò pé ntẹ́mi rí o lọ́dọ̀ tèmi pẹ̀lú nǹkan tí mo wò yìí, òun rèé. ẹ bá fi sí abẹ́ comment section so that nínú àwọn nǹkan tẹ́ bá fi síbẹ̀ yìí, àwọn èèyàn tó bá wọlé wọ́n á rẹ̀ kọ̀ọ̀kọ́, wọ́n á rí nǹkan tẹ́ sọ yẹn, wọ́n á rí pé ọ̀rọ̀ rèé tí ò bá dẹ̀ tún rí bí àwọn náà tún sọ sí i pé rárá ọ̀rọ̀ tẹ́ sọ yìí kò rí bẹ́ẹ̀, ẹ tó gba ilé ìyẹ̀wò. so ìdí nìyẹn tí a fi pe ètò yìí ní ẹ gbà ìyẹ̀wò, ẹ bá wa dá sí i. ẹ̀yin èèyàn mi, ẹ bá wa gbé ètò yìí lárugẹ, ẹ bá wa share ẹ̀ fún gbogbo àgbáyé, nítorí pé à ń gbìyànjú láti máa mú àwọn ètò wá kí àjọ máa ṣe kíni, kájọ máa wò ó, káwa náà jọ máa fi
àwọn nǹkan tá a bá rí síbẹ̀. Ẹ̀yin èèyàn mi tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ náà ni ẹ máa bá ètò wa yìí pàdé, ẹ jọ̀wọ́ ẹ bá wa share ètò yìí, ẹ bá wa pín, ẹ dẹ̀ bá wa subscribe sí orí YouTube channel yìí. Ìkànnì yìí kì í ṣe fún ẹgbà yíyẹ̀wò nìkan o, ìkànnì tó ń jà fún òmìnira ìdásílẹ̀ orílẹ̀-èdè Odùduwà ni. Ẹ̀yin ènìyàn mi, ẹ jọ̀wọ́ ẹ bá wa share, ẹ bá wa comment, kẹ́ ẹ dẹ̀ bá wa máa subscribe sórí YouTube channel yìí, kẹ́ ẹ tún lè máa rí púpọ̀ nínú gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Odùduwà wa àti ní Nàìjíríà lápapọ̀. Ẹ̀yin èèyàn mi, ẹ farabalẹ̀, ẹ bá mi wo ètò yìí láti ìbẹ̀rẹ̀ títí dópin, kẹ́yìn náà lè mọ bẹ́ẹ̀ ṣe máa dá sí. Ẹ ṣé mo dúpẹ́, ẹ bá wo ètò yìí. Àmọ́ Ifáyọmí ọbẹ̀ ẹ̀dú, Ifáyọmí ọbẹ̀ ẹ̀dú. Èmi ò sí gbà o, àmọ́ tó mẹ́ bá kú tòótọ́ ìwọ ló pa o, iṣẹ́ tó ń gbé fọmọ ẹ lọ fà o. Wọ́n ní kó mọ́ sẹ́fà, ó sẹ́fà pápápá, ọ̀sẹ̀ tó tẹ̀lé, ó dẹ̀ lọ gbé mọ́tò 30 million plus. Mọ́tò 30 million plus. Ṣé tó bá sẹ́fà? Ṣé yẹn túmọ̀ sí pé o fẹ́ dolówó ni? Ifá ò kì í sọ̀rọ̀ dolówó, òun wáìnì mi ni. Ifá tó bá sẹ́fà, gbogbo ègún ìdílé rẹ náà bá òwẹ̀ dànù, gbogbo èpè ara rẹ wọ́n bẹ̀ ẹ̀wẹ̀ dànù. Bọ̀ iye omi pé ó lówó, iye omi pé ó lówó, wọ́n ẹ̀sẹ̀ béèrè lọ́wọ́ ẹni pé kí ló fẹ́, ó yẹ ò fẹ́ lówó àbí. Wọ́n á ẹ̀sẹ̀ sẹ́, wọ́n sẹ́ oṣó fún ọ, oṣó tó bá ti fẹ́ náà sẹ́ fún ọ. Àmọ́ Ifá oṣó ṣiṣẹ́ ìyàtọ̀ méjì ní síra wọn. Tó bá lọ pé nǹkan tó bá jagbára rẹ lọ, o gbúdọ̀ ti kọjá àwọn éèjì kan. O gbúdọ̀ ti kọjá àwọn éèjì kan nínú ayé kó o tó lè gbé àwọn nǹkan kan. Ẹ rí pé ẹ̀yin èèyàn, ẹ rí pé ikú ọ̀dọ́ ti pọ̀ ní ìsìn àbí, ẹ rí pé kó ọ̀dọ́ pọ̀ gan. Àwọn kan tán gbé fáwọn nígà yẹn lọ fà, fáwọn bíbu yẹn lọ fà. Ifáyọmí tí wọ́n bá padà rí pé wọ́n gbọ́mọ ẹwọ́nú ilẹ̀ tó tọ́, ìwọ ló pọ́mọ yẹn o, ìwọ ló pọ́mọ yẹn o. Iṣẹ́ tó ń gbé fọmọ yẹn lọ fà o, ó lọ fà o, ó lọ fà o. Ẹ̀yin èèyàn tó bá ti kọjá age of 35, olójú kan tán lè gbé fún ọ tó lè lò, mo jẹ́ ẹ̀ tán nìyẹn, wà láìka láì pé wà ní age of 20 something. Tó bá lọ ń lo àwọn ẹsẹ̀ kan tó bá ṣọ́ra, ó kú kó òjijì sí àsíá o. Ọmọ ìyá mi, wọ́n jẹ́ ká gbé nǹkan tí ò dáa fún ẹ o. You don't get money bro, you don't get money bro, but ó ń lo mọ́tò 30 million plus. So èlò ní sóò tó ń gbà, èlò ní sóò tó ń gbà láyé, èlò ní sóò tó ń gbà. Ok, lẹ́nu nígbà tá a tún sọ̀rọ̀, ọmọ ẹ tún ní ó tún sọ nínú aláǹdì lẹ́nu. Ẹ lọ kọ̀ fún nǹkan tí mò ń sọ yìí, ẹ lọ kọ̀ fún nǹkan tí mò ń sọ yìí. Oníṣòwò nínú aláǹdì lẹ́nu. Ẹ̀wẹ̀ wáìnì mi ni. Wàá rí búyà tí rẹ̀ láti gbọ́rọ̀ o. Wà láìka láyẹ̀ tí rẹ̀ láti gbọ́rọ̀ o. Ṣé ẹ̀rí kọ̀ọ̀dọ̀ bó ṣe pọ̀ tó ni? Ẹ̀rí kọ̀ọ̀dọ̀ bó ṣe pọ̀ tó àbí? Ẹ̀rí kọ̀ọ̀dọ̀ bó ṣe pọ̀ tó àbí? Ẹ wáìnì mi ni. Bàbá tó bí mi ò ní fáni náà. Tó bá wá bá ń kó fẹ́ sóògùn, wọ́n ní mélòó lọ́jọ́ orí rẹ̀. Tó bá ní pé 20 something 30, wọ́n láwọn ò lè ṣe fún ọ láyéláyé. Ó kánjú kú. Ọwọ́ àlìjẹ̀nu ló ti fẹ́ gbowó. Ọwọ́ àlìjẹ̀nu ló ti fẹ́ gbowó ọ̀gbẹ́ni. Àwọn èjì kan wà tó bá ti, tí èjì ló bá ti gbé, ó máa lù ẹ́ ń pọ́npọ́n pa síasíà. Ẹ̀rí pásídẹ̀ntì gba ọmọ ẹ̀ ń gbà kú ni. Ásídẹ̀ntì ní pa ọ̀pọ̀lọpọ̀ àwọn yẹn. Eléyìí nìkan ló pọ̀ ẹbùkú. Wáìnì mi ni. Ìyá sọmọ́jú mẹ́rin pé òkè òun fẹ́ drop orin kan, orin tó fẹ́ drop yìí dùn ó ní. Ẹgbẹ́ bá sọ̀rọ̀ ń pa ẹ̀ o. Mo ní bá sọ, mo ní má wọ̀rí. Mo ní but sọ pé Salon na power, ìwà ìsà ló ń jà lọ́wọ́ náà. Ó ní àyẹ̀fẹ́ máa wáìnì mi ni ọ̀gá ni mo jẹ́ náà. Ó ní Salon na power. Ó yá máa sọ̀rọ̀ sílẹ̀ bá ti mọ́. Ó wá ìpìlẹ̀ mọ́, wọ́n ló kú. Èmi ò tí ì gbàgbọ́ pọ́ ọmọ ilé ìkú o. Torí pé bẹ́ẹ̀ kọ́ lè yẹn ṣe ń kú o. Bẹ́ẹ̀ kọ́ lè yẹn ṣe ń kú o. Ọmọ 21 years old. Bẹ́ẹ̀ kọ́ lè yẹn ṣe ń kú o. Ọmọ 21 years old. Èmi ò tí ì gbà o. Èmi ò tí ì gbà o. Èmi ò tí ì gbà o. Fídíò tó sẹ́ni sí mi wà lọ́wọ́ mi o. Síbẹ̀síbẹ̀ yìí tí ì gbà o. Ẹ sọ pé 22 years, mo sọ 21 years. Ṣé ẹ mọ̀ rí ni?
21 years lọ́mọ wọ́n ṣe lọ 22 ni kò tí ì pé 22 tán ọkùnrin ni ó pé 22 kò tí ì pé 22 torí bá tí wọ́n ní yẹ lẹ́fí sọ pé 22 ni onígbà tí mọ́ọ̀tì ẹ bá tó pé kó tó pé 22 21 ni but no now no now síbẹ̀ ní ẹsẹ̀ kú ni jùkúnù mẹ́sẹ̀jì mi àjọ sọ̀rọ̀ lọ́wọ́ máa ní jùkúnù ẹnìkan sẹ́yìn fídíò sí mi sí o ọmọ yìí wà liveless tòótọ́ o wọ́n ní pé tí wọ́n kọ́ pọ̀ ẹ̀jẹ̀ wọ́n ti nà jẹ́ but ó wá tún padà pọ̀ nǹkan tó dàbí ẹ̀bù jùkúnù pé àgbákò jùkúnù wa bẹ́ẹ̀ sí sunkún wọ́n ti sunkún èmi ò gbà èyí tí ìgbàgbọ́ kọ́ ọmọ yẹn kú wà láìka láyè tí ìgbàgbọ́ dísìn àwọn tó wáyé pé ó kú ẹnì kan ní kí n má dàkú èèyàn ni èèyàn ń ṣe fọ́tò ń ṣe fídíò fún Fáyọmí ọbẹ̀ ẹ̀dúró onífá ni o àwọn kankan wà ọmọ èjì tẹ́lẹ̀ gbé fọ́mọ o ìtàn gbé fọ́mọ yẹn lọ fá o ìtàn gbé fọ́mọ yẹn lọ fá o ẹ wáìnì mi ni ọmọ tó bí kò tí ì gbọ́jú mọ́ náà ìgbà ọlọ́mọ ẹ bímọ ìgbà ọlọ́ bímọ sọmọ tó bí kan tí ó tì mọ́jú ẹ̀ ni ẹ̀yin èèyàn tó bá kú nítòótọ́ tí mo padà kọ̀ǹfàmù èmi ó drag Ifáyọmí ọbẹ̀ ẹ̀dúró èmi ó drag Ifáyọmí ọbẹ̀ ẹ̀dúró gbẹ́ni nǹkan tó ń gbé fọmọ ẹ jọjọ́ orí ẹ̀ lọ jàre ìtàn gbé fọmọ ẹ jọjọ́ orí ẹ̀ lọ alọ́mẹ́lẹ́ sẹ́ Destiny Boy ó tún máa ṣe báyìí a tún kó àwọn ẹ̀bù jáde tó tún máa lálẹ́sẹ̀ jẹ́ everybody ṣé wo kí n wo ni ẹ̀yin ò kí n wo ni ó gbójú lóògùn tán ó dé láwọn èjì kan tó gbọ́dọ̀ wà kó tó máa gbójú lóògùn àwọn tí ò tí 25 tí ò tí 30 kò 35 kò 40 kò 40 ẹ wá ní pé ká má drag ẹ tí ń gbéṣẹ́ fún ẹ wáìnì mi ni ṣe bí ọmọ babaláwo lèmi ọjọ́ orí mi kí ló tẹ́mi náà lọ kí n lọ gbé nǹkan kí n lọ ra mọ́tò kí n lọ ra everything mo ń dúró de age tó yẹ kí n rà kí n ṣe nǹkan tó yẹ kí n ṣe ni síbẹ̀ ni ẹ ṣe máa ń kú ni síbẹ̀ ni ẹ ṣe máa sáré kú ni ó wá pọ̀ ó ń pa àwọn nǹkan jáde lẹ́nu láwọn nǹkan jùjú àṣẹ́mi ẹ mọ̀ mo mọ̀ kan ẹ̀yàn ṣe rò pé bó ti yá wèrè ni mo mọ̀ kan tí mò ń sọ. Pọ́tẹ́ bá mi pé babaláwo Destiny Boy yẹn wá ṣé gbogbo tó ń ṣe tẹ́jọ́ ń ṣe ẹ mọ̀ pé kú ń bọ̀ so ẹ fẹ́ sọ pé bí kú bó ṣe fẹ́ kú yẹn ẹ mọ̀ kankan pa ẹ̀. Okay. Are you getting me? Are you getting me? Mama boy, you. Mama boy, you. I got to do good. Destiny Boy. I love you. I love you. Are you getting me? Are you getting me? Mama boy, you. Mama boy, you. I got to. Just 22 years old. Ẹ ń ṣe gbogbo ẹ̀ fún àtẹ̀yìn mánéjà ẹ̀ náà ó jẹ́ kó gbé yín ni o àtẹ̀yìn parents ẹ̀ náà tẹ̀kọ̀ ń wo ọmọ yẹn ẹ̀ ń rí bó ṣe ń live lifestyle ẹ̀ kàn ṣọ̀nà ṣe ń bá sọ̀rọ̀ ni àwa ọ̀tẹ̀ fẹ́ mọ̀ bí ẹ̀ ń bá sọ̀rọ̀ ẹ̀ bá sọ̀rọ̀ ṣe ń bá sọ̀rọ̀ ni make that boy just go like that Destiny Boy also kó lówó má lọ gbà yàwó ẹ̀ also make you no go lose guard o imagine. Ọmọ ó lọ fà ọ kọ́tẹ́ kọ́kọ́ bá mi pé babaláwo yẹn wá mọ́nà kọ́ mi dá babaláwo me kan tell us say in see o or in no see o me I just wan know èmi mo kàn fẹ́ mọ̀ bí a ṣé oògùn téèyàn kàn ń ṣe gan tí kú bá ń bọ̀ ṣé àwọn babaláwo yẹn wọn kì í rí ni if die dey come ṣé babaláwo no dey see the death. wọ́n lọ ti kú tó bá yẹ pé lóòótọ́ èmi ti confam ẹ̀ lọ́dọ̀ tèmi ò bọ̀ mo kàn tó fẹ́ sọ lórí mẹ́díà tó láwọn tí ò tí gbọ́ pé tó bá yẹ pé lóòótọ́ ni ó lágbára o ẹjọ́ torí tọ́lọ́run maybe I should be I can direct kíní sórí federal government
mi mọ ẹni tí Ọlọ́run lè tọ́ ṣe àti ẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí. Mi mọ ẹni tí Ọlọ́run lè rán níṣẹ́ yìí. Tó bá ní any way tí ẹ̀yin fọ́ọ̀sì country yìí, ẹ̀yin alámòjútó wa nílùú yìí, tẹ́ ẹ̀ bá tiẹ̀ ṣe anything fún wa, kẹ́ paná, kẹ́ para ọ̀nà, tẹ́ ẹ̀ bá tiẹ̀ ṣe yẹn, ẹ jọ̀ọ́ ẹ bá wa stop drug. Ẹ bá wa stop drug. Mi sọ pé òun ló pa Destiny Boy o, mi mọ nǹkan tó pa o, but mo mọ nǹkan tèmi náà ń sọ. Ẹ bá wa stop drug. Tọ́mọ kékeré bá ti kékeré mu gbó problemu ni. Tọ́mọ kékeré bá ti kékeré ṣe nǹkan tí ò yẹ kó ṣe problemu ni. Má bá mi nà ewu ńlá ń bẹ ń bẹ. Má bá mi bá wí, ewu ńlá ń bẹ ń bẹ. Ó wà ń bẹ. Tẹ́ bá dórí TikTok yìí sìn, many ladies still cool, not just small girls. Náà ṣe o. Ẹ̀ẹ́dẹ̀jọ́ kẹtorí tọ́ lọ́hùn. Tẹ́ bá kọ̀ tí ẹ lè bá wa find a way láti end the drug. Ẹ bá wa end the drug. I don't do drug. I don't smoke drug. I don't like it. Mi mú gbórí, mi mú sìgárì, mi torí mi ní interest. Àwọn òbí tó bí mi ò mórí. Ẹ̀yin tẹ́ ẹ mú, mi sọ pé ẹ̀yin àgbàlagbà o, mi condemn ẹ fẹ́yin àgbàlagbà torí fídíò yìí. But ẹ̀yin ọmọ kéékèèké, ẹ̀yin tẹ́ ń gbé kíní Colorado, ẹ̀yin lẹ mọrúkọ ẹ̀ Colos àbí kí lẹ ń pè, oríṣiríṣi àìsí àbí kí lẹ ń pè, ó ṣàpọ̀ bẹ́ẹ̀. Ẹ stop kíní yìí. Ẹ stop kíní ìyẹ̀wò ìyàwó létò lọ́kọ tó mú kíní ẹni ń kú lọ díẹ̀díẹ̀ ni. Ẹ̀yin ìyá tẹ́ lọ́mọ tó mú kíní ọ̀rọ̀ 2-3 years nísìn òkú ọ̀dọ̀ àpọ̀ eléyìí ń sọ̀rọ̀ oògùn àbí oògùn kì í sọ̀rọ̀ tradition báyìí mo tún sọ yìí. Health is very important. Ṣé rí téèyàn bá lálàáfíà ló borí ogun ayé yìí. Health is wealth o. Mo ṣe program kan lórí ọ̀rọ̀ woman tó kú lẹ́nu ọjọ́ mẹ́ta mo ní ẹ̀yin èèyàn ẹ tọ́jú ara yín. Ikú yìí tí ara bá ti damage nǹkan ti ṣẹlẹ̀ ó lọ fà. Tára bá ti damage nǹkan ti ṣẹlẹ̀, nǹkan tó pọ̀ ti ṣẹlẹ̀. Tára bá ti ń damage nǹkan tó pọ̀ ti ṣẹlẹ̀. Destiny Boy tún ti kú. A lot of you tún kú. Wọ́n kan sunkún wá bá mi ń jẹta wọ́n ní ọmọ àwọn wà lọ́sítù pẹ́sẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ni. Wọ́n náà fẹ́ ṣiṣẹ́ lọ́wọ́ mi, mo ní kí ló ṣọmọ náà, wọ́n ní káwọn máa pàrọ̀ pé ó mú nǹkan ni, mo ní mi lè ṣiṣẹ́ fún àwọn dókítà ló ní iṣẹ́ yẹn. Ó mú nǹkan tí wá damage ara kidney ẹ̀ náà ti damage. Kò sí nǹkan kan tí mo fẹ́ ṣe fún ní time yẹn, kò sí. Even she even tell me that any amount, no, I don't collect unnecessary money because mo mọ̀ pé kò sí nǹkan tí mo fẹ́ ṣe fún ọmọ yẹn time yẹn. Kó báyìí là ń rọ́fà àdìtì, ẹ̀yin èèyàn mi. Ṣẹ́rí, mo sọ̀rọ̀ kan nígbà tí Daplis kú gbà yẹn. Daplis mo ní ẹ̀yin èèyàn mi, àwọn YouTube ti tiẹ̀ tó jẹ́ small YouTube bẹ̀rẹ̀ sí ní bú mi lábẹ́ comment section, mi delete video yẹn wà ń bẹ̀. Wọ́n bẹ̀rẹ̀ sí ní bú mi lábẹ́ comment section pé you talk too much, hold your own, hold kìíní kan. Ẹ̀yin ọmọ yìí, ẹ ní gbọ́, agídí ò ní jẹ́ kẹ́ gbọ́. Etí dídí ò ní jẹ́ kẹ́ gbọ́, ikú tó fẹ́ pa yín ò ní jẹ́ kẹ́ gbọ́ tó bá sọ pé kẹ́ stop kìíní yìí. Kí ni wọ́n ń ta ọtí fún tẹ́ bá fẹ́ high? Ọtí mímu wà ń bẹ̀. Àìmọye àwọn forces gan tó mú kíní tẹ́kẹ́ tó bá gbé bọ̀dá ni wọ́n máa padà misbehave ni. Kí là ń bá ká báyìí? Ẹlẹ́ẹ̀kejì máa tún wá sọ ní tradition way. Ṣé rí ọmọ tó bá sì jẹ́ ọmọ 20 ọdún, ọmọ 20 sí 22, 23, 25, wọn ò tí lè lo ṣólẹ̀ o. Wọn ò tí kì í lo ṣólẹ̀ o. Wọn kì í lo ṣólẹ̀. Wọn kì í lo ṣólẹ̀. Wọn kì í lo ṣólẹ̀. Irú wọn ò gbọ́dọ̀ lo ṣólẹ̀. Èèwọ̀ ni. Ọmọ kékeré wọ́n ní àgbà kì í ṣòro bí èwe. Ọmọ kékeré gan ò lè lákìsà bí àgbà láéláé, ó lọ fà. Ọmọ kékeré ò lè lo ṣólẹ̀, kí ló ń kánjú fún bí mo ṣe dàgbà tó yìí wò ó. Tí mo ṣe dàgbà tó yìí, mi ì lo nǹkan tó jágbára mi lọ rí o. Àwọn under 50, 60, 70s, àwọn ní nǹkan gidi tí nǹkan báyẹn tó wà fún o láwọn tó ti gbélé ayé ṣe. Tán fẹ́ gbélé ayé ṣe, tán lè tán àbí tán wá fẹ́ ba tán. Àwọn yẹn ní oṣólẹ̀ wà fún o. Oṣólẹ̀ kéékèèké kọ́ ni mò ń sọ. Àwọn oṣólẹ̀ tó mẹ́yẹ egún lọ́wọ́, tán mú odidi odidi ẹrẹ́ lọ́wọ́.
ó ti yé ẹyẹ odidi ẹyẹ agbe odidi ẹyẹ àlùkò àwọn iṣẹ́ ńláńlá wọ̀nyẹn odidi elégbèdè awọ ẹkùn odidi awọ ìgalà awọ kìíní kan yẹn àwọn iṣẹ́ ńláńlá nìyẹn kì í ṣẹrù ọmọdé kì í ṣe nǹkan tó ọmọdé lè máa lò ó ní máa sọ fẹ́yìn gbogbo ọmọ yìí mo ní ẹmọ tó bá ti wà ní under 15 to 20 years kò gbọ́dọ̀ mẹ́sẹ̀jì mi ní dá lóhùn mi kí n dá wọn lóhùn but àwọn èèyàn rò pé she is too know ni I don't too know I don't want you to die young sọ fún mọ́mí ẹ tó bá ti lè sọ fún àwọn parents ẹ pé mọ́mí mo fẹ́ bá bọ̀dá Saheed sọ̀rọ̀ ẹ bá mi bá wọn sọ̀rọ̀ àìmọye àwọn ọmọ kéékèèké tó ń rán àwọn parents wọn sí mi mo ti mọ nǹkan tó dáa fún yín láti gbé fún yín nǹkan tó jọjọ́ orí yín lọ́mí lè gbé fún yín kí lẹ̀ ń wá nínú ayé ọ̀rọ̀ ayé ìgbà pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ má jà kún kékeré ẹ má jà para wa kíní ó ń get down to hand ó ń lágbára o àwọn iṣẹ́ ó ní age by age mo bọ́ síta mo ṣàlàyé fún all of you some people wọ́n tún máa argue some people etí dídí tí n bá mọ̀ nípa kíní mi ní jáde tán fún yín ẹ gbàgbé ọ̀rọ̀ pé kò sákun lọ́rùn ẹ̀ kò kí n múra bí àwọn bàbá kò sí kan tí mo fi ṣe ìmọ̀ ni mo mọ̀ ìmọ̀ ìjìnlẹ̀ ni mo mọ̀ ìyẹn ò sọ pé kí n so gbogbo ẹ̀kọ́ ra kò ní mí ní bó so kọ́ra náà ìyẹn ò sọ pé ó mọṣẹ́ yẹn ìyẹn kọ́ ni qualification pé ó mọṣẹ́ yẹn bó so mọ́ra náà àìmọye ẹni tí ò so nǹkan mọ́ra tó jẹ́ pé ẹ̀dẹ̀ fojú di báyìí àmọ́ nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ ràgó ẹ̀ ẹjọ́ federal government ẹ bá wa stop àwọn drugs wọ̀nyí àwọn àgbàlagbà ló wà fún mi sọ pé kẹ́ má mú mi ní kò dáa mi wá ṣe wàásù ń bí bọ̀ àwọn ọmọ kéékèèké kò dáa fún ara kò dáa mi sọ pé kẹ́ má mú ẹ má bínú gbogbo ẹni tó bá mú a lè rí fáǹsì mi náà tó mú tó jágbàlagbà mi takò yín mi sọ pé kẹ́ má ṣe fẹnu yín ẹjọ́ torí Ọlọ́run ọmọ kéékèèké ni mò ń bá sọ̀rọ̀ ẹ̀yin ọmọ tẹ́lẹ̀ máa wo ọ̀rẹ́ yín paparazzi lórí TikTok tẹ́ bá máa wá owó ẹni mi sí wọ́n á lò yín wọ́n á pa yín sáyé ẹ̀ẹ́dẹ̀ jókòó síbi táwọn òbí yín bá fi yín sí ẹ jókòó ẹ má wọlà ọlọ́lá sáré bẹ́ẹ̀ ṣe wo bí mo ṣe mọ́ ni mo ṣe ń ṣe mi ò ń wọ anybody ọ̀rẹ́ nìkan ó wọ góòdì lórí TikTok ó wá post ẹ̀wọ̀n náà wá ń wá góòdì kiri ó mọ̀ bí àwọn parents ẹ̀ ló ra fún bóyá ó lẹ́gbọ́n kan ní US tó kàn fún lówó pé ó yàwó náà gbà máa fáyìn kò lè rọ́kọ ìwọ kan wàá kọ̀ bá fídíò ẹ̀ pàdé wà dẹ̀ máa jealousy gbogbo fẹ́ ń do ayé ilẹ̀ yìí obìnrin ti mọ̀ tán lórí ọ̀rọ̀ ojú kòkòrò àìnítẹ́lọ́rùn ẹ wo ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o 2026 yìí kó má jẹ́ kó wá rán oró ni o ẹ̀yin ọ̀dọ́ àtẹ̀yin ọmọ tẹ́ ń jáde lóru tẹ́ ń ṣe hookup Destiny Boy tún ti kú àìsàn dẹ̀ ló ń pa àwọn pípù yìí dànù ókè o mo wí tèmi o níwájú Ọlọ́run àtẹ̀yìn àdàbí tó bá yẹ kí mo nínú tí ò da sọmọ yẹn àti gbogbo ẹ̀yin tí mo advice lókù kọ́lọ́n jẹ́ kẹ́mi àwàtà wà láyé gùn o. má fi òṣì dán mi wò ìwọ kò fowó dán mi wò bóyá mi ò ní ṣe fàlàfolo ó ti yẹ ìmọ̀ èmi ọmọ yín náà ní Destiny Boy Ọlọ́run orúkọ mi ní Adesina Afeez. Adesina Afeez ọmọ bíbí ìlú wo ni ẹ. mo jẹ́ ọmọ bíbí ìlú Ogun State. ìpínlẹ̀ Ògùn lápàbò. ní Abẹ́òkúta Ọbántòkò side. ayé ń bo ní agboolé ìtọ́dọ̀ yín. agboolé Ọbántòkò mọ́. ṣé o mọlé ṣá ṣé o mọlé. o mọlé dáadáa. báwo ni àwọn mọ́mí àti dáàdì báwo ni wọ́n ṣe máa ń kí ẹ̀ tí wọ́n bá fẹ́ kí ẹ̀. mi lè rántí torí mo ti sáńlé tipẹ́ ó sáńlé. sáńlé bíi ti báwo. mo ti sáńlé tipẹ́ so. o ti kúrò nílé tipẹ́ ọmọ ọdún mélòó ni ẹ báyìí. actually I'm 15 years old. ọmọ ọdún 15. àwọn iléèwé wo ló lọ ṣó lọ síléèwé rárá. bẹ́ẹ̀ni iléèwé wo ló lọ. orúkọ school mi ni Solomon Grace. Solomon Grace níbo nìyẹn wà. ó wà ní Abúlé Ẹ̀gbá. Abúlé Ẹ̀gbá ṣó parí ìwé mẹ́wàá. no mi ti parí mo ṣì wà ní JS3. JS3 ló ìwà báyìí. iṣẹ́ orin yìí báwo ló ṣe rí níbo ló ti rí ṣó rí he ni ṣé wọ́n ń kọrin ní ìdílé yín ni àbí báwo ni ìrìn àjò yẹn ṣe bẹ̀rẹ̀ gan. mi ò rí lè sọ anything nípa ẹ̀ ni pé ó kọ́ wà látọkàn mi pé ẹ̀bùn látọ̀dọ̀ Elédùmarè ni. ẹ̀bùn látọ̀dọ̀ Ọlọ́run ni kì í ṣe pé ìdílé àwọn tó ń kọrin ló ti wá. náà ìwà láti di ẹni tó ń kọrin. ìgbà wo ni o mọ̀ lọ́kàn ẹ pé orin yìí ni mo fẹ́ máa kọ. ó ti pẹ́ díẹ̀ ó ti pẹ́ láti kékeré ni wọ́n ní mo ti máa ń kọrin máa fi ike lura wọn sílẹ̀ ni mo ti máa ń ṣàkọrin so bẹ́ẹ̀ mi gan bí mo yẹ kọ́ mọ̀
kò yé mi. ìwọ gan ò mọ̀. Yes, iṣẹ́ kí ni mọ́mí àti dáàdì ń ṣe? mọ́mí àti dáàdì bàbá ń ṣe ọ̀kadà ìyá dẹ̀ ń ta ata. ìyẹn ní ṣé lábẹ́òkúta ni àbí lẹ́kọ̀ọ́? bẹ́ẹ̀ ni lábẹ́òkúta làwọn méjèèjì lábẹ́òkúta wà. ni. abẹ́ ta ló wá bọ́ sí ní ìgbà tó wò ó pé iṣẹ́ orin yìí o fẹ́ dìídì máa ṣe o fẹ́ mú ní òkúnkúndùn? abẹ́ àwọn dáàdì mi ni àwọn Tutti Boys. báwo ni ìrìn àjò yín báwo ni ló ṣe lọ? bí ìrìn àjò wa ṣe lọ ni pé èmi mú ìwà mi máa rí lè lọ sí show gan àwọn náà dẹ̀ máa lọ sí show. ọjọ́ kan ni mo wá lọ sí show Alhaji Wasiu Alabi Pasuma lọ wá rí mi ní show yẹn lọ́jọ́ yẹn lọ wá sọ pé mo yí dẹ̀ ní talent o mo wá gba nọ́mbà wọn wọ́n wá ní kí n pe àwọn tó bá ti dọjọ́ kejì bí mo yẹ pé wọ́n wá ní kí n wá sí studio àwọn wọ́n á lọ studio wọn wá ní kí n lọ pé ìyá tàbí bàbá mi wá náà ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi kan ni mo dẹ̀ ń gbé láborúgbà yẹn mo wá pẹ̀gbọ́n mi yẹn wá ìgbà tí mo wá pẹ̀gbọ́n mi yẹn wá wọ́n ṣàjọ sọ̀rọ̀ wọ́n jọ ṣe bóyá máa jẹ́ àti bẹ̀lẹ̀ mi àti wọ́n dẹ̀ jọ ń wà. àti bẹ́ẹ̀ ni ẹ ti jọ wọ ilé tí tó bí ọdún mélòó ń sìn? bí mo wà àti 2017 mo ti dọ́dọ̀ wọn. ìyẹn já sí pé o wà ní bí ọmọ ọdún mẹ́tàlá tó fi dé ọ̀dọ̀ wọn. ṣé o ti ṣe àwo kankan jáde? bẹ́ẹ̀ ni mà. kí ni àkọlé àwo yẹn? ọdún wo ló ṣe? ọdún ìgbà tí mo dọ̀dọ̀ wọn náà ni mo ṣe ń ṣe. kí ni àkọlé ẹ̀? ọmọ bẹ̀tà falafolo pẹ̀lú gígali. ẹ kọ díẹ̀ fún mi náà nínú èyí tó bá wùn ẹ́. ẹ̀yin tí bí wọ́n ní ẹ máa ṣeré gan wọ́n ní ẹ túmọ̀ jójó ẹ̀dẹ̀ tí jósèlè wú ẹ̀yin tèmi wọ́n ní ijó kan tún bẹ́ẹ̀ ní gbòòrò pọ̀nbélé 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 Destiny tó kọ fújì tán kó jẹ yéé. àtìgbà tó ti wá bẹ̀rẹ̀ iṣẹ́ orin kíkọ yìí ṣé o mọ̀ pé lẹ́ẹ̀kan ìgbà tí mo bèrè ó ní èmi ti sá ń lé ọjọ́ ti pẹ́ kádàrá kò lè tà sí bọ́lọ́run bá ṣe kọ ìrìn àjò ẹ̀dá kò lè yẹ̀. látìgbà tó ti wá bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ìhà wo ni àwọn òbí ẹ̀ kọ sí nísìn? àwọn náà wọ́n rí lè wà happy ní orí mi gbà táwọn náà rí bí gbogbo nǹkan ṣe ń lọ inú wọn dẹ̀ ń dùn wọ́n dẹ̀ ń fi àdúrà support mi. wọ́n dẹ̀ ń fi àdúrà wọ́n fi ń. Wetin you dey wait for? If you never subscribe to Arole Baba 1010 Media and TV, you dey miss street gist.